olúwa mi ẹ tú ìgbéyàwó òun àti ìyàwó òun ká o. Lóòótọ́ àwọn ọ̀jọ́ gbé papọ̀, òun gbalé fún ni nítorí pé eré gélé àwọn lọ́padà dóyún. Ìkòròdú lòun ti ń ṣiṣẹ́, ibẹ̀ làwọn ẹbí òun wà torí pé òun níyàwó nílé, ṣùgbọ́n èèyàn ò lè lóyún fóun kóun sọ pé òun ò mọ̀. Ìyálé òun mọ̀ pé òun fẹ́ níyàwó torí òun ṣe gbogbo ẹ̀tọ́ tó yẹ kóun ṣe lórí ẹ̀. Ọmọ méjì ló bí fóun, òun sì ń ṣe ojúṣe bàbá lórí àwọn ọmọ náà. Olúwa mi, chọ́ọ̀chì ni o, chọ́ọ̀chì ni ṣá, chọ́ọ̀chì ni ṣá. Òun ò sì ní kó má lọ chọ́ọ̀chì, ṣùgbọ́n ó ti má ṣe jù dání débi pé yóò ti ṣọ́ọ̀bù tó ti ń tajà, ó máa tẹ̀lé alàgbà wọn kiri gbogbo ibi tó bá ń lọ. Kò síbi tó ń lọ tí ò ní tẹ̀lé. Ìyàwó ẹni yẹn kì í tẹ̀lé bóun ṣe máa ń tẹ̀lé o. Ó ní bá wọn ka bíbélì, ó ní bá wọn ṣe gbá, ó dẹ̀ ti fẹ́ sọ òun lẹ́nu nígbà tó ń sọ pé kí ló dé tó kọjú mọ́ iṣẹ́ lẹ́yìn Sunday àtàwọn ìsìn kọ̀ọ̀kan tó èwo làbùrọ̀ mọ́ fi gbogbo gbà tí ṣọ́ọ̀bù yóò béèrè owó ọmọléèwé, yóò béèrè ìgbà òun lòun ń ṣe gbogbo ẹ̀. Ṣọ́ọ̀bù tó ń sí fún kò sáǹfààní kankan tó jáde ńbẹ̀. Ṣé wá rí ìyàtọ̀ sí bọ́ọ̀lù ọjọ́ sìn? Gbogbo ibi tí olùṣọ́ wọn bá ń lọ báyìí, tó bá ti lọ kì í wálé bọ̀rọ̀. Kí àtẹ̀kà tó bá òun gbalé fún ló kọ́kọ́ pe òun pé bàbá onílé ń bínú o. Òun wá ní kí ló dé, ṣé torí pé òun kì í sábà wálé, at least òun sì ń wá ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀. Ó ní rárá o, ó ní nítorí wọ́n ti kìlọ̀ fún ìyàwó òun kò gbọ́, ó ló máa ń pẹ́ wọlé, tó bá sì máa wọlé yóò ti mu ọtí. Ìyàwó òun kì í mu ọtí lójú òun, kò mọ ọtí rí, àbí ń parọ́ ọmọ ni. Ó níyẹn ọ̀kan o, tó bá tún wá mọ ọtí tán, òun àtọkùnrin kan báyìí ní máa wálé, ló ń bá ní ha lójú àwọn ọmọ òun. Room and parlour self-contained ló ń gbà fún. Wọ́n ló sọ pé alàgbà chọ́ọ̀chì àwọn lẹni tó máa ń wá, àwọn ọmọ jọ ṣe ìṣòro ni. Kí àtẹ̀kà wá ní ìdájí ni bàbá láńlọ́ọ̀dù ní ẹni ẹ máa ń jí lọ o. Ìyàwó òun wá sọ fún bàbá láńlọ́ọ̀dù pé prayer àti ṣòro lọmọ wa ṣe fáwọn àtàwọn ọmọ. Ìjọ tó ń bá dẹ̀ wálé kò ní wá. Wọ́n láwọn ò sì gbúròó pé àwọn kankan ń ṣe ìṣòro láyìíká tárákùnrin yẹn bá ti wọlé. Òun máa ń dágbére fún tóun bá ti ń bọ̀ nílé, ṣùgbọ́n lọ́jọ́ yìí òun ò dágbére. Òun ti wà ní agbègbè yẹn láti aago 7, ìgbà tó dáago 11 alẹ́ níyàwó òun pé òun tó ti sọ fún pé òun wà ní Kòròdú, òun ò lè wá mọ́, ṣùgbọ́n òun ti wà nítòsí. Bó ṣe di aago 11:30, òun ti wọnú àpátímẹ́ǹtì láńlọ́ọ̀dù ti fi òun síbì kan. Nígbà tó di aago 11:30 lọ́kùnrin alàgbà chọ́ọ̀chì yẹn wọlé wá lóòótọ́, ṣùgbọ́n òun ò wọlé tọ̀ wọ́n. Òun ní sùúrù. Nígbà tó di aago 1 lòun wọlé. Àwọn ọmọ òun wà ní pálọ̀. Inú yàrá níyàwó òun àtàlàgbà náà wà ní òwò ọmọlúàbí goloto. Alàgbà ṣọ́ọ̀ṣì wọn ní lóòótọ́. Ààrẹ kóòtù béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ìyàwó, ó ní olúwa mi, wòlíì òun níṣẹ́, ìṣòro ni wọ́n máa ń ṣe, irọ́ lọ́kọ òun ń pa. Àsìkò tọ́kọ òun wọlé sí, wọ́n kàn fẹ́ lọ wẹ̀, wọ́n ní káwọn bomi sára ni nítorí àgbọ̀n tí wọ́n ti là nígbà táwọn ń ṣe àdúrà. Ó bọ́ sásìkò yẹn ni, wọn ò sí ní òò rárá. Kódà sitting room lòun jáde sí tọkọ òun fi wọlé. Òun ti jáde kúrò ní yàrá kálàgbà fi ráyè wẹ̀ torí wọn ṣá lè máa wẹ̀ lójú òun. Ààrẹ kóòtù wò títí oníṣèwọ náà gbẹ́jọ́ amúniṣẹ́ lọ́n tó rò kalẹ̀.
kò burú níwọ̀n ìgbà tó ti jẹ́ pé àwọn ti wà lórí ẹjọ́ ìtìpẹ́ ẹ̀ sì ń jọ gbé tẹ́lẹ̀ ẹ̀ kì í jọ gbé papọ̀ tẹ́lẹ̀ ilé ẹjọ́ tún gbéyàwó yín ká o wọ́n wá ṣe àlàyé bí wọ́n sì máa tọ́jú àwọn ọmọ ṣùgbọ́n ààrẹ kóòtù sọ pé wọ́n láǹfààní láti pe ẹjọ́ kò tẹ́mi lọ́rùn láàrin ọgbọ̀njọ́ 30 days wọ́n jáde nínú igi.